ẹ bá wa sí ẹ̀sọ́ yìí adúpẹ́ pẹ́ òkun ẹ jẹ́ káwọn ẹlẹ́gàn ẹ jẹ́ kójú tì wọ́n. Tani Olorun is out. Bàbá mi Olúwe Fáṣòótọ́ ẹ káàbọ̀ ẹ jẹ́ ká kọ́ fún àwọn èèyàn ní announcement. In fact táìmù tẹ wá yìí gan ló dáa. Ẹ bá wa sí ẹ̀sọ́ yìí Tani Olorun ti dé. Adúpẹ́ lọ́wọ́ Olódùmarè. Ojú ti ọ̀tá, ojú ti ẹlẹ́gàn. Adúpẹ́ pẹ́ òkun. Tani Olorun is out. Tani Olorun ti dé. Ojú ti ọ̀tá o, ojú tí àwọn alákatakí tí àwọn oníjàgídíjàgan. Ojú ti ọ̀tá. Mo ti already fi update yẹn síbẹ̀. So, but mo kàn wá fẹ́ fi opportunity yìí. Ṣé mọ̀ pé bí Tani Olorun ṣe dé yìí? Ó yẹ ká celebrate ni. Ó tún wá kílẹ̀ ní ẹni ní Friday ó ti ẹ̀dá ó bọ́ sí weekend. Ẹ wá celebrate. We celebrating time la wà celebration time. Bàbá alákù bẹ́ẹ̀ ni o. Okay. Ó má jẹ́ ń bú àwọn tèmi rò pé ní ń bú mi ni. Bẹ́ẹ̀ ni o, sí wí ni gbogbo àwọn àáfà ìlú lóko ṣe gbogbo wọn ká má kúrò ká má jalè. Àwọn tó wà òkè wà nù. But àwọn tí ò gbádùn yẹn ó pọ̀ ju àwọn tó gbádùn lọ́lọ́run. Ó pọ̀ ju àwọn tó gbádùn lọ. Thank you Alfred Adéoyè, welcome on board. Ojú ti àlìfùfù ojú ti sàkámà jẹ́ PRO sọnù ojú ti. Anyway, ẹ jẹ́ má waste time mi jù. Ẹ wò, I can't wait to get home. Orun tí mo máa sùn ní alẹ́ yìí ó máa yàtọ̀. Elédùmarè ọba ń gbọ́, orun alẹ́ yìí máa yàtọ̀. Inú mi dùn. I'm so happy for Tani Olorun. I'm so happy. Ẹ̀yin tiwa náà mọ̀ pé inú yín máa dùn yàtọ̀, mọ̀ pé ẹ̀yin gan ẹ lọ celebrate, ẹ lọ mu ẹlẹ́sì, ẹ mu ẹlẹ́sì, ẹ̀yin tẹ́ mọ̀ tí ẹ mu mọ́ọ̀tì, ẹ mu gbogbo ẹ̀. So mo wá fẹ́ fún yín ní fíìmù kan tẹ́ máa fi enjoy, fíìmù tẹ́ máa fi celebrate freedom Tani Olorun over the weekend. Fíìmù ẹlẹ́rìí ìpín, mo mọ̀ pé má ti rí tí mo gbé sórí page mi tẹ́lẹ̀. Bẹ́ẹ̀ ni o, all glory to Olódùmarè ọmọ òòṣà. Adúpẹ́ lọ́wọ́ Olódùmarè o, all glory to Olódùmarè. Bàbá mi Jacob Sunday, ẹ ṣé káàbọ̀. Ẹ jọ̀ọ́, ẹ wá lọ bá wa fi ẹlẹ́rìí ìpín. Kẹ́ lọ bá wa fi enjoy celebration yìí. Ẹ wá lọ bá wa fi fídíò ẹlẹ́rìí ìpín. Kẹ́ wá fi bá wa enjoy celebration yìí. Allah is not Olódùmarè, she is not Satan. Ṣé rí ẹlẹ́rìí ìpín? Ẹ jẹ́ kí explain fún yín, ẹ̀yin tí ìwọ ẹlẹ́rìí ìpín. Nǹkan ẹ máa appreciate ẹlẹ́rìí ìpín gan nítorí pé kí ni ẹ jẹ́ n paná mọ́tò mi. Ẹ máa appreciate ẹlẹ́rìí ìpín nítorí kí ni. Ṣé rí gbogbo àwọn ọ̀rọ̀ tí wọ́n ti ń fún wa jẹ láti ìjọ yìí nípa ìṣẹ̀ṣe lórí Nollywood yẹ kan náà, ẹ má bínú ọmọ kan rárá páàkì sẹ́gbẹ̀ẹ́ kan náà lè máa gbáriwo díẹ̀díẹ̀. Nollywood yẹn náà la máa fi correct ẹ̀. Ṣó ti yé yín? Nollywood tí wọ́n ba ìṣẹ̀ṣe wa jẹ́ pẹ̀lú movie, because àwọn tó ń gbówó fún àwọn tó ń ṣe, most of them àwọn ń ṣe tiwọn because of their profession, kọ́ tó bá ti ní kọ́ ṣe lọ́ṣe. But àwọn tó ní agenda tí wọ́n ń fi iṣẹ́ yẹn ba tradition wa jẹ́, tó fi ba culture wa jẹ́, tó fi ba ìṣẹ̀ṣe wa jẹ́, wọ́n wà. Ṣó ti yé yín? Wọ́n á máa gbówó fún àwọn tó jẹ́ Nollywood actors and actresses. Ẹ dẹ̀ mọ̀ pé àwọn tí wọ́n iṣẹ́ wọn ló máa ṣe. Èèyàn tí ò ní bàjẹ́ làwọn tó mọ̀ ń pa ìṣẹ̀ṣe dáadáa, tó yẹ pé ó máa wò pé àkóso owó tẹ́ lè gbé fún mi tí mo máa borí ìrun mi jẹ́. Ṣó yé yín? So Nollywood yìí kan náà, òun náà la máa fi wá correct gbogbo mistake tí wọ́n ti ṣe yẹ. Gbogbo àwọn irọ́ propaganda wèrè tí wọ́n ti borúkọ àwọn bàbá wa jẹ́, tí wọ́n ti bà ẹ̀sìn wa jẹ́, tí wọ́n ti fi ẹnu bà Ifá jẹ́, tí wọ́n ti bà gbogbo orírun wa jẹ́. That same Nollywood la máa wá fi tún ṣe padà. Èmi yìí mo jẹ́ number 1 person tí mo mind láti invest sínú that Nollywood tó máa fi wá tún gbogbo nǹkan tó ti bàjẹ́ yẹn tó máa fi tún ṣe padà. Ṣó ti yé yín? But Rome is not built in a day. Ẹ mọ̀ pé easy láti bà nǹkan jẹ́, but àti tún ṣe díẹ̀. So we will get there. A máa débẹ̀. Ẹlẹ́rìí ìpín is one of the movies
tẹ́ nídìí láti lọ wò láti fi get àwọn correction sí oríṣiríṣi bí wọ́n ṣe ti demonize ìṣẹ̀ṣe wa, bí wọ́n ti ṣe demonize àwọn orírun wa, tí wọ́n ti bà àwọn irúnmọlẹ̀ wa jẹ́. Ṣó ti yé yín? Ẹlẹ́rìí ìpín is one of the movie and is the movie tó ń lọ lọ́wọ́lọ́wọ́. Òun gangan ni movie tí ẹ lè wò currently tó jẹ́ wípé ẹ máa wà up to date. Ṣó ti yé yín? I'm a bona fide certified Christian, but nonetheless I fully support ìṣẹ̀ṣe because they are peaceful. Torí èèyàn ń ṣọmọ àlè ni Jacob Sunday gbàgbé. Ṣẹ́rí anybody tí ẹ̀jẹ̀ irúnmọlẹ̀ bá rùnù lára ẹ̀ nínú vein ẹ̀, kò sí irú ẹ̀sìnkẹ́sì tẹ́ máa ṣe, ẹ̀ ní fi ẹnu yín ba orírun yín jẹ́. So torí pé ẹ̀yin jẹ́ ọmọ ọkọ, ẹ̀yin jẹ́ àwọn ọmọ irúnmọlẹ̀, ẹ gbàgbé pé ẹ ṣe Kristẹni. Ṣé ibi tí mo bá yín sọ̀rọ̀ yìí mi náwọn family tó jẹ́ Kristẹni ni? Mi náwọn family tó jẹ́ Muslim, àwa dà wọ́n nù torí mo jẹ́ no now, they are still my family member and I still love them. Ṣó ti yé yín? But torí pé ẹ̀yin jẹ́ ọmọlúàbí, tẹ́ jẹ́ ọmọ tí tó jẹ́ wípé ẹ sọ lẹ́nu, tẹ́ jẹ́ àwọn ancestors yín wọ́n sì ń run nínú blood yín. Ìtorí ẹ̀ ni ẹ̀yin ò ṣe lè sọ lẹ́nu lẹ ṣe lè máa bàṣẹ ṣe ti yín jẹ́. Ṣó ti yé yín? So ẹ má jẹ́ rojọ́ jù torí bàbá wa tí wọ́n ṣe fíìmù yìí babaláwo ni wọ́n. Mo dẹ̀ ti gbé wọn wá sórí ètò yìí. Ẹ bí sọ fún yín pé àwọn babaláwo, ẹ má máa fojú oríṣiríṣi bó ṣe máa ń design àwọn babaláwo nínú Nollywood ẹ má máa fojú yẹ̀wò àwọn babaláwo. We have professional people that are babaláwo. A ní àwọn doctors, a ní àwọn lawyers, a ní àwọn architects. Ṣó yé yín? A ní àwọn medical doctors, oríṣiríṣi beautiful professions tó dẹ̀ sì tún ṣiṣẹ́ babaláwo mọ́. Ṣó ti yé yín? Ó ní bàbá mi kan tó máa ń wá sórí bí mi ní dárúkọ wọn. Àwọn àgbàlagbì tó ju àgbàlagbà lọ ní Amẹ́ríkà ń bí ni. Bàbá yẹn wọ́n ní bóyá bí 17 ló pé ni bàbá wọn, bí 17 ni wọ́n. Babaláwo dẹ̀ ni bàbá wọn. Ó ní owó awo, owó fá, owó ìṣẹ̀ṣe ni wọ́n fi rán gbogbo àwọn lọ sí school. Ó ní gbogbo àwọn làwọn ń ṣe big bàbá yẹn medical doctor ni wọ́n. Wọ́n tún wà into IT. Wọ́n ní gbogbo àwọn pátápátá tó jẹ́ ọmọ bàbá àwọn pátá, gbogbo wọn ni wọ́n wà ní abroad or àwọn tó dẹ̀ wà ní Nàìjíríà wọ́n ṣe dáadáa. So kí ló dé tó máa fojú burúkú máa wo ìṣẹ̀ṣe àbá àwọn babaláwo? Ẹ má jẹ́ ń dènà pẹnu àbá ọlọ́yẹ máa ń sọ, ẹ jẹ́ ń gbé bàbá wọlé kọ́ wá fẹnu ara wọn sọ ẹlẹ́rìí ìpín. Èmi ti wò ó, mo wò ó tí ò bá dá màá ti sọ fún yín. Èmi ò ń pretend mi ní wá bá wọn polówó tí ò bá dá. Mo ti wo over the weekend, wo bí pé kí n ti wo 2 nítorí ó ní part 1 and 2, but part 1 yẹn ló sì ń jà ràn wọ́n lọ́wọ́ báyìí. Bí pé kó má tàn mọ́ ni bí mo ṣe ń wò lọ. Very very interesting. YouTube dẹ̀ ló wà. So èmi ò kí wo Nollywood mọ́, mi lè rántijọ́ tí mo wo Nollywood film mọ́. Ẹlẹ́rìí ìpín ni fídíò Nollywood tí mo máa wò in recent time and I was so impressed. Ṣé understand? So bàbá mi Fáṣọ̀tọ̀ ẹ request kí n gbé yín wọlé kẹrù àbọ̀ṣí olúwo mi tó ń ṣá mi, olúwo mi tó chill. Ó ní ẹ má kọ́ mi ẹjẹ́ rántí o. Ó ní báwo lọ ṣe máa pọ̀ òwe yìí o. Ó ṣàmọ́ sọ kìnnìkan tí ò bá jókòó ẹni tó jálì ẹni kìnnìkan tí mo wé yẹ. So olúwo mi ẹ káàbọ̀ sórí ètò. We need to have you on ìpínlẹ̀ ọ̀rọ̀. A fẹ́ kẹ́ wá sọ fún wa ẹ̀yin gẹ́gẹ́ bíi pé ẹ̀yin ni ẹni fíìmù, ẹ̀yin lè ṣe fíìmù ẹlẹ́rìí ìpín. Ẹ̀dẹ̀ rí mo ti ṣe ń sọ fáwọn ti tèmi, mo dẹ̀ ti àṣọ wọn pé wọ́n lè regret pé àwọn máa wò because èmi ti wò, mo wà 100% satisfied pẹ̀lú ẹ̀. So ẹ bá wa fún wọn ní more gist about ẹlẹ́rìí ìpín. Inú mi ti ẹ̀dùn, mo kí everybody tó wà níbí báyìí, mo kí lọ́kùnrin, mo kí lóbìnrin. Ẹ jọ̀ọ́ ẹ bá wa ṣe èso yìí, ẹ jẹ́ kó go viral. Because ẹlẹ́rìí ìpín má bínú, ẹlẹ́rìí ìpín yìí a fẹ́ fi celebrate release of Tani Olorun ni. A fẹ́ fi ẹlẹ́rìí ìpín, a fẹ́ fi celebrate wípé Tani Olorun jáde. Ṣé ti rí pé everything is working together for the good of our ancestors. So ẹ bá wa pín show yìí dáadáa, ó kàn lé kó kàn dé pé wọ́n ti release Tani Olorun o. Ẹlẹ́rìí ìpín dẹ̀ la fẹ́ fi ṣe celebration o. Ẹ bá wa kó lọ bẹ́rà, ó yá oṣù mi ó wà tì í.
èmi náà mo fẹ́ try láti share sí ẹ má bínú. Mo ń try láti ó ní platform kan tá a wà táwọn èèyàn wà. Bọ̀ ẹ má bínú ṣe sí. Kò sí wàhálà ẹ take time yín. Ẹ ṣe bá a ṣe love and light. This is the right time tá a máa bẹ̀rẹ̀ sí ní máa gbé àwọn tiwa ga. Gbogbo rọ́bìṣì tí wọ́n ti ń sọ nípa ìṣẹ̀ṣe wa ó ti tó gé. Anybody tó bá fẹ́ invest sí Nollywood ẹ DM bàbá Fáṣòótọ́ tá a bá bẹ̀rẹ̀ sí ní máa sọ ìtàn tiwa kò ń ṣe ìtàn ọmọ Málì máa sọ fún wa ìtàn tiwa gangan ìtàn ọmọ káàárọ̀ oòjíire kò ń ṣe ìtàn Málì ṣe ti rẹ́ẹ̀kì ọ̀rẹ́ mi. Inú mi dùn, mo dúpẹ́ lọ́dọ̀ everybody. Àwọn kọ́mẹ̀ntì mo ti kà gbà yìí ó jẹ́ kí inú mi dùn. Bàbá Fred wọ́n láwọn wò ó wọ́n ní so lovely. Yorùbáwùyí wọ́n ní mò ń wò right away ẹ lọ wò ó. Ẹ ti rí ìyá ìyá ńlá ní Yorùbáwùyí o ìyá ńlá àwọn ìyá wa lórí bíbá ni o ìyá ńlá ìyá gbàǹgbà ẹ sọ fún ọkọ bá mi ṣe o ṣẹ́rí tí ìyá Yorùbáwùyí bábá yín ṣe ẹlẹ́rìí pé ẹ ti blow tán pátápátá. Màmá yẹ bá mi ṣe ẹjọ́. Àwọn tá a fi wá sí sọ́tà àtẹ̀yìn jọ ní o. Ọ̀yá o màmá Yorùbáwùyí inú mi dùn pẹ̀sọ́ pẹ̀ tí ń wò right away ọyẹ ẹ̀wọ̀ lẹ́rìí pé tẹ́ bá wò tẹ́lẹ̀rìí pé tó bá wọ́ọ̀t kẹ́ ṣí rẹ̀ màmá ẹ bá mi ṣí rẹ̀ bọ́ mo dẹ̀ mọ̀ pé ẹ máa láìkẹ́ ni. Wọ́n ti ẹ̀ máa bá yín ṣí ẹ̀ ìyá dáadáa ni wọ́n máa ń wá sí ẹ bá mi ṣí rẹ̀. Ìfá àti mo bá yín fọwọ́ ẹ̀kọ́ rẹ̀ wọ́n bá yín ṣí ẹ̀. Ẹ bá mi ṣí rẹ̀ ẹ bá mi ṣí rẹ̀ ẹ bá mi ṣí rẹ̀ kílìpù ẹyọ kan ṣoṣo ní nice wò níbi ẹlẹ́rìí pé ó dẹ̀ post ẹ̀ sí page ẹ̀ official page ẹ̀ ó dẹ̀ tún pin ẹ̀ sí ibẹ̀ so Ọlọ́run ẹlẹ́rìí pé ó kì í ṣe fíìmù téèyàn máa ẹni tó bá jẹ́ ọmọ Yorùbá àtàtà ẹlẹ́rìí pé ó kì í ṣe fíìmù téèyàn máa téèyàn sọ pé kí náà ṣe bíbẹ̀ because ọgbọ́n pọ̀ níbẹ̀ òye pọ̀ níbẹ̀ ní tí àwọn èèyàn wa tó ń bọ̀ àsínú ìṣẹ̀ṣe nísìnyí ìtàn dojúkọ ohun gangan la fi ẹlẹ́rìí kan la fi address bàbá wáyé mo wá tèmi owó bàbá ò lè gbọ́mọ là so màmá náà wáyé mo wá tèmi owó ìyá náà ò lè gbọ́mọ là but àwọn òbí wa ò rẹ́dí àti fún wa ní ààyè ká sọ fún wọn wípé a kì í ṣe ọ̀dẹ̀ àmọ́ ọ̀tún yàtọ̀ sósì and that is nǹkan tó ṣẹlẹ̀ sí Hassan nínú ẹlẹ́rìí pé fíìmù yìí òun ṣe fíìmù tí mo lè fi gbogbo ẹnu mi sọ tán ẹni tó bá débẹ̀ ló lè ròyìn Haúsá ní gan ní yáfídí ìròyìn òtá lójúbà ẹ̀ka ìkẹ́ ẹ̀wù ẹlẹ́rìí pé ẹ̀wò fíìmù tó dùn ni àwàdà wà níbẹ̀ but yẹn ẹ tún máa kọ́gbọ́n because ṣé ìyàwó nítọ́ mẹ́ńkú rábá tọ́lẹ̀ sọ fún pé kó lọ fẹsẹ̀ létọ̀ kó lo ewé àtegbò tó ní àìrọ̀ Jésù yóò fàyè gbárù ẹ̀. ó ní blood of Jesus blood of Jesus ọmọ òun náà ló padà ṣubú lulẹ̀ yẹn àmọ́ bí ọmọ yẹn kú bí ó jẹ́ àbúrò àgbègbè. ni o part 2 láti fẹ́ wò yẹ kẹ́ ẹ tètè bá wa ṣe jáde kí o lè dúró de part 2 o. so nǹkan tá à ń sọ bẹ́ẹ̀ ni wípé nínú ìṣẹ̀ṣe wa agbára pọ̀ nínú ìṣẹ̀ṣe wa ìwúre ń bẹ́ẹ̀ bíbẹ̀ gbogbo nǹkan ló wà nínú ìṣẹ̀ṣe wa tẹ́ bá realize lọ́jọ́ kan mo wà ní conference kan ẹnìkan wá sọ bẹ́ẹ̀ wípé ẹnì yẹn béèrè ó ní ta ló sin Ọlọ́run gangan Christian láwọn ni máa yẹn ní Christian ó ní ẹ̀sìn Ọlọ́run ẹ lọ jókòó ọ̀rọ̀ yẹn fẹ́ di controversy so àwọn Muslim láwọn ni máa yẹn lẹ́yìn ẹ̀yìn òsìn Ọlọ́run èmi tẹ́mi dẹ̀ jẹ́ pé mi nìkan lèèyàn kan ṣoṣo tó wà níbẹ̀ I was like mo bá dẹ̀ dákẹ́ máa yẹn bá ní ifá ò sọ̀rọ̀ ni mo ní kí mo fẹ́ sọ máa yẹn ní ẹ̀yin oní ìṣẹ̀ṣe nìkan ilẹ̀ ń ṣe Elédùmarè mo lọ́nà òǹkà ó ní tí pásítọ̀ bá ní problem ó ló máa sátọ̀ babaláwo lọ bẹ́ẹ̀ ó ní táàfà bá ní problem ó máa sátọ̀ babaláwo lọ ó ní bọ̀tí babaláwo ò ní problem kò sátọ̀ àfà lọ ó máa tẹ àwọn ẹgbẹ́ ẹ̀ ni. èèwọ̀ ni ó dé wọ òrìṣà. ó ní tó túmọ̀ sí wípé ìwé tán gbé lọ́wọ́ yẹn kò sí nǹkan kan bíbẹ̀. fúùtù fẹ́ẹ̀ tẹ̀ ní ẹgbẹ́ gbogbo ìṣẹ̀lẹ̀. wọ́n dìpẹ́ lórí ìṣẹ̀ṣe ni so gbogbo àwọn kan yìí la kó sínú ẹlẹ́rìí pé tó yẹ pé ẹni láti wò ó. ẹ ṣé o agbára pọ̀ ní ìṣẹ̀ṣe wa. mo dúpẹ́ o ẹ ṣé o mi rí dáadáa ni o ẹ ṣeun o mo dúpẹ́ o. ẹ ṣe tẹ bá fún màmá ní star ìràwọ̀ tí yín náà ní wọ́ọ̀kùn lágbára Elédùmarè. àṣẹ o. ẹ rí wípé wọ́n ti fi búrẹ́dì wọ́n ti fi kó wa lómi ọbẹ̀ jẹ àbí nígbà tó mọ́ wà nínú kíláàsì tí lẹ́kṣọ́rà ń béèrè pé ta ni bàbá ọgbọ́n
who is the father of wisdom. Hassan ní Ọ̀rúnmìlà ní bàbá ọgbọ́n, gbogbo àwọn ẹgbẹ́ bẹ́ẹ̀ sì ní pariwo DJ YK múlẹ̀, but ìgbà tí Hassan tó narrate fún wọn ìdí tọ́mùlà fi jẹ́ bàbá ọgbọ́n, gbogbo invention tọ́mùlà ṣe, bọ́mùlà ṣe invent democracy politics wa, education wa. Ẹ má sọ gbogbo ẹ̀ tán, Olúwo jẹ́ fẹ́ parí gbogbo fíìmù tí wàá dùn. ẹ lọ wẹlẹ́rìí ẹ lọ gùn dáadáa. Ẹ má parí, ẹ fẹ́ parí gbogbo fíìmù fún Ambi nífa. Ẹ má parí rẹ o. Ẹ jọ ẹyin tèmi, ẹ̀yin ọmọ Yorùbá, ẹ̀yin ọmọ kóòtù ojíire, ẹ̀yin ọmọ káàárọ̀ ojíire, ẹ̀yin tẹ́ ẹ fẹ́ kí ṣẹ̀ṣe bàjẹ́, tẹ́ fẹ́ tún ṣe, tẹ́ fẹ́ kó wà lovely, kó wà attractive, kó wà interesting, tẹ́ fẹ́ ká gbogbo ibi táwọn bàbá wa ti stop sí, tẹ́ fẹ́ káwa ọmọ ká gbé níbẹ̀, tẹ́ ẹ fẹ́ kí àwọn ọmọ Málì, àwọn àtọ̀húnrìnwá tí wọn ò níran, tí wọn ò mọbi tí wọ́n ti wá mọ́, kí wọ́n wá fi ẹ̀sìn tí ò kí ń ṣe tiwa, ẹ̀sìn àjòjì kan fi wá pa wá run nílẹ̀ wa. Ẹ lọ wo ẹlẹ́rìí ìpín, because this is the beginning of eye-opening. Ṣé ti rí era of knowing láwà? Gbogbo bojúbojú ayé àtijọ́ yẹn kò ṣe mọ́. Ẹ ti rí gbogbo àwọn big actors ní Nollywood. Ẹ lè rí wọn tí wọ́n láwọn fẹ́ ṣe fíìmù pé àwọn fẹ́ sọ story Muhammadu àbáwọn fẹ́ sọ story Jésù. Story àwọn òrìṣà wa náà ló máa ń sọ, òun ló máa ń gbé wọn débẹ̀. Story àwọn irú mọ̀lẹ́ wa ló máa ń sọ tó máa ń gbé wọn débẹ̀, ló fi ń gbà wọ́ọ̀dì kiri gbogbo ayé. So àwọn yẹn tó dẹ̀ jẹ́ wípé ẹsẹ̀ kan lé nílé ẹsẹ̀ kan ta ni wọ́n. So ká máa sọ pé àwọn tó jẹ́ wípé ẹsẹ̀ méjèèjì nílé làwọn eléyìí, àwọn tó ń di ìṣẹ̀ṣe mú fún àwa lélẹ̀, àwọn tó jẹ́ kí ìṣẹ̀ṣe kó parun, tó jẹ́ pé nígbà táwọn bàbá tiwa tí wọ́n bí wa sínú ẹ̀sìn àjòjì, àwọn ìyá wa tó bí wa sínú ẹ̀sìn àjòjì tá a ṣáko lọ, nígbà tí brain wa padà wá sí nọ́mbà, tá a padà bẹ̀rẹ̀ sí ní béèrè oríṣiríṣi question, àwọn bàbá yìí làwa bá ń lé, àwọn làwa ń béèrè ọ̀nà lọ́wọ́ ń tọ́ wa sọ́nà. So kò ní dá káwọn kọ́ wá máa ṣerú nǹkan báyìí ká má support wọn. So it is time to support our own. Ẹ lọ wo ẹlẹ́rìí ìpín, mo dẹ̀ dá yín lójú pé ẹ máa enjoy ẹ̀. Kẹ́lẹ̀ fi ṣe celebrations ẹ̀ pé wọ́n gbé pé Tani Olohun ti dé. Ẹ rí i pé ó bọ́ sípò, ó bọ́ sí right time. Èní ni Friday. A lot of people kì í lọ bí iṣẹ́ ní Saturday, Sunday or Friday night. Mọ́júmọ́ Saturday kẹfì kẹ́ lọ wò Yorùbáhood. Tẹ́ bá ti dé orí YouTube, tẹ́ bá ti táìpù ẹlẹ́rìí ìpín. Ẹ mọ̀ pé àwọn fake page kan wọ́n lè lọ máa gbé ẹlẹ́rìí ìpín so that kó lè boost page wọn. Ẹ ṣáà lọ wá Yorùbáhood page, ibẹ̀ lẹ ti máa wo ẹlẹ́rìí ìpín. Ó view ẹ̀ ń lọ sókè everyday, àwọn èèyàn ń wò dáadáa, in fact àwọn èèyàn ò lè dúró láti wo part 2 ẹ̀. So ẹ lọ bá wa wo ẹlẹ́rìí ìpín, kẹ́ bá wa share lórí gbogbo pages tẹ wà, gbogbo platform tẹ wà, WhatsApp o, YouTube, Facebook o, any platform, Telegram, ẹ lọ wo ẹlẹ́rìí ìpín, kẹ́ enjoy it over the weekend. Bàbá ṣe tún ní anything tẹ́ tún fẹ́ bá mi. Káwọn èèyàn tiẹ̀ bá mi share ló dáa, òun ló pè mí. Bẹ́ẹ̀ni. Because nínú wíwò tán bá wò, nínú iṣẹ́ tán bá share ni màá ṣe láǹfààní àti ṣèmí jáde. Bẹ́ẹ̀ni. Fíìmù mi ẹlẹ́kẹfà ni ẹlẹ́rìí ìpín yìí. But ó ti ń rẹ̀ mí lọ kí n má parọ́. Kò ní rẹ̀ yín lágbára Elédùmarè. So káwọn èèyàn bá mi wo ẹlẹ́rìí ìpín yìí, the more tán bá ṣe wò ó ló máa depend, ló máa determine owó tí mo fẹ́. Ẹ tún máa ṣe sí i. Ṣèmí. Bẹ́ẹ̀ni. Káwọn èèyàn jọ kan bá mi wò ó. Kò ní rẹ̀ yín lágbára Ọlọ́run. Eléyìí ò dẹ̀ ní jẹ́ last one. In fact, lẹ́yìn eléyìí, èyí tẹ́ tún máa ṣe sinimá làwọn èèyàn máa ti lọ wò ó. Lẹ́yìn tó bá wà wò ní sinimá tán, àwa gbé sórí Netflix torí àwa tá a lè lọ sí sinimá Nàìjíríà. Àwa tún wà wò lórí Netflix bó ṣe máa rí nìyẹn. Mo ń fi àsìkò yìí sọ fún ẹ̀yin èèyàn jàǹkànjàǹkàn tí ẹ nífẹ̀ẹ́ ìṣẹ̀ṣe, tẹ́ bá fẹ́ invest sínú fíìmù ìbílẹ̀ tiwa, correct film with correct story, kò ń ṣe fictitious story, àwọn story gidi nínú Ifá. Ẹ lè DM bàbá Fáṣòótọ́ lẹ́yìn ètò yìí, kẹ́ bá wọn sọ̀rọ̀. If you want to be an investor, you can invest with him. Kẹjọ pawọ́pọ̀, kẹjọ gbé fíìmù, ká fi fíìmù tiwa, ká fi cover Mount Zion. Nǹkan tí Mount Zion ń ṣe ó ń bà ìṣẹ̀ṣe wa jẹ́ ni. Mount Zion Film Ministry àbí kí ló ń pè é,
ó ń tarnish ìṣẹ̀ṣe wa ni, ó ń demonize àwọn alálẹ̀ tiwa ni. So the only way táwa náà dẹ̀ lè fi counter àwọn ta lè fi tákù wọn kò ń ṣe pé bóyá a fẹ́ bá wọn jà bá fẹ́ gbé wọn lọ sí kóòtù. Òun ni pé káwa náà ṣe fíìmù tó máa counter gbogbo èyí táwọn náà ti ṣe. Ojú àwọn èèyàn wá là wọ́n wá rẹ́ni tó ń parọ́. Ẹ má worry wípé àwọn ti go far. It is not how far, it is how well. Ṣó ti yé yín? Wọ́n ní pé tí ló bá lọ lógún ọdún ọjọ́ kan báyìí òtítọ́ máa bá. Táwa bá ti bẹ̀rẹ̀ láti máa gbé tiwa ga, òtítọ́ máa bá gbogbo irọ́ tí wọ́n ti ń pa fún wa látọdún nàmínà ẹ. Gbogbo miracle tí wọ́n ń ṣe nínú fíìmù yẹn, àárí kankan lójú ayé. Inú fíìmù nìkan ni miracle ti mọ. Màmá mi, Ṣó ti yé yín? ẹ má bínú màmá mi, ẹ má bínú. Lady tó ti wá lápá yẹn Mọ́dọ́lá, nígbà tí kárátà Azan tó ń bá sọ̀rọ̀, ó ní òun ti gbàwẹ̀, ó lóun ti lọ sórí òkè, ó lóun ò rí nǹkan kan. Bẹ́ẹ̀ni. So Azan wa bá sọ̀rọ̀, bọ̀ àmọ́ lady yẹn bóyá tó máa kú ni àbó máa wà láàyè. Ẹ lọ wọlé ìpín. Ṣẹ́rí ẹ̀yin èèyàn ẹjọ́ torí Ọlọ́run tẹ́ ẹ̀ bá ṣe ń torí everybody ẹ ṣe ń torí tèmi, èmi fẹ́ wo part 2. Bàbá Fáṣọ̀tọ́ dẹ̀ ti ní tí ẹ̀ bá ti wo fíìmù yẹn kó pé 1 million. Àwọn ò ní ṣí part 2 sílẹ̀, ẹ bá wa ẹjọ́ ẹ bá wa wò ẹ jẹ́ kí wọ́n lè ṣí part 2 sílẹ̀. Ẹ bá wa tètè wò ó because èmi ò lè dúró, mo fẹ́ wò pé ṣé gẹ̀yẹ́ kú ni àbóyè. Nínú part 1 ni wọ́n ti gbé wa sórí handicap báyìí la wà lórí part 1 àti ìmọ̀bí tá à ń lọ part 2. Ẹjọ́ ẹ bá wa lọ wo fíìmù yìí ká bá lè rí part 2 wò. Ẹlẹ́rìí ìpín lórí YouTube wò. Yorùbá Hood ibẹ̀ ló wà. Ẹ̀yin ọmọ alálẹ̀, ẹ̀yin ọmọ kóòtù òjire, ẹ̀yin ọmọ orúnmọlẹ̀ lọ bá wa share lórí gbogbo Facebook page yín. Ẹ tẹ́ bá lọ sórí page ní fact màá tún repost ẹ̀, èyí tí mo ti post. Bàbá Fáṣọ̀tọ́ ẹ send another trailer sí mi so that màá tún repost ẹ̀ lórí page mi káwọn èèyàn bá wa share dáadáa kó ba lè lọ viral. Ẹ dẹ̀rọ̀ pé weekend la wà yìí àwọn èèyàn máa ráyè wo fíìmù dáadáa ẹ̀. So bó ṣe jẹ́ nìyẹn. Bàbá ẹ fún wa ní ẹbu ifá lùwà kẹ tó lọ. Ẹbu gbogbo àwọn tó fẹ́ wo ẹlẹ́rìí ìpín, ẹbu ifá lù wọ́n tó jẹ́ pé bó ṣe ń pe kí wọ́n gbọ́ fàyẹ owó dátà ó máa wọ àkáǹtì wọn tó fi lè máa sọ pé òkè àjẹ́ kí n lọ wo ẹlẹ́rìí ìpín yọyọ ẹbu ifá lùwà. Màmá Yorùbá wuyì, mo ń like ọ̀sùn màmá yo, ẹ má tú àṣírí ẹlẹ́rìí ìpín o. I'm watching it now and I love the suspense already. Ṣé ti rí nǹkan tí ìyá Yorùbá wuyì fi fún tó fi sọ fún yín báyìí, ẹ mọ̀ pé ó ti go viral nìyẹn, ó ti go viral already. Ìyá Yorùbá wuyì orí mi rèé o, ìbá yín o, mo ṣe bá yín o, mo ṣe bá yín ìyá mi ẹ̀yin àgbàlagbà, mo ṣe bá yín ẹ ṣé o. Màmá Yorùbá wuyì, ẹ̀yin àgbàlagbà mo forí balẹ̀ fún jẹ́ àjùlọ lọ. Ẹ̀yin àgbàlẹ̀ ní àgbà tán là ń gbọ̀lẹ̀ tàbá dá sọ fún ìyàn paláró. Màmá Yorùbá wuyì, ẹ̀yin fight mi wá sórí show yín, ẹ jẹ́ kí wọ́n sọ̀rọ̀ lórí ẹlẹ́rìí ìpín bẹ́ẹ̀ náà. Bẹ́ẹ̀ni ẹ bá mi share rẹ̀, ilé ẹ̀tún bá mi share rẹ̀, ẹ̀yin fight mi wá sórí show yín. Ẹ bá wa invite wọn bẹ́ẹ̀ ni kọ́ wá sọ lórí show yín. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run màámi ẹ ṣé wọ́n máa invite yẹn. Àtúntò fún yín pé ìyá dáadáa ni ìyá Yorùbá wuyì, ìyá gidi ni wọ́n. Àwọn ìyá àwọn abiyamọ àgbọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀ ni wọ́n máa ń gbọmọ lágbàtọ́ ni. So ẹ má wọrí wọ́n máa invite yín. Ẹ DM wọn tẹ bá ti ṣe tán tẹ bá ti rẹ́dì ẹ DM wọn, wọ́n máa sọ̀gbà tẹ máa wá fún yín. Ẹ ṣé o, àmì Yorùbá wuyì, inú mi dùn pẹ́tẹ́ wá sórí show mi. First time tí mo máa rí mi mọ̀ bóyá tí wọ́n tẹ́lẹ̀ wọ̀ first time tí mo máa rí lórí show mi. Mo dúpẹ́ o. Ifá ti sọ fún mi wípé afẹ́fẹ́ ni mí, Ifá ní màá máa fẹ́ káyé ni. Ifá sọ pé ìtànà ni mí, àsìkò ti tó fún mi láti lè dúró títì. Ẹnì kò mọ tó sàbí sí ọ̀rọ̀ Ọ̀yọ́ tó fi ń dùn máa yí lẹ́nu. Ẹ̀yin tẹ́ ń wo ẹlẹ́rìí ìpín, tẹ́ ń sọ̀rọ̀ tó dáńpa ẹlẹ́rìí ìpín, ayé abámisọ tó dáńpa tí náà. Àṣẹ o, àṣẹ o. Owó ò ní tán lọ́wọ́ yín. Àṣẹ o. Owó ò ní lápò wọ̀yọ̀wọ̀yọ̀, ìbànújẹ́ ò ní dé bá yín. Àṣẹ o. Torí Yorùbá dùn, tẹ́ bá sọ fún wípé kó lọ wo fíìmù, ẹ̀tàn ayé jẹ ni. Bẹ́ẹ̀ni. Ìbànújẹ́ tó máa dé bá yín tẹ̀lé ní bá mi wo ẹlẹ́rìí ìpín kò ní dé bá yín. Àṣẹ o. Láfítà tẹ́ bá tún wo ẹlẹ́rìí tán, owó ò ní tán lọ́wọ́ yín. Àṣẹ o. Àṣẹ o. Torí a máa ń sí fìlà kan tó kì í fà ní. Bẹ́ẹ̀ni o, bẹ́ẹ̀ni. Àkọ́lé ti wo àlẹ́ àzá nínú ẹlẹ́rìí ìpín. Ó ní a máa ń sí fìlà kan tó kì í fà ní. Ifá ní ọlá òtòrótóró, ọlá tàràtàrà,
Ifá ní kásálà kálà, ẹ̀yin lẹ kọ́kọ́ fi àpò wà kọ́, ẹ̀yin lẹ kọ́kọ́ gbìwà, ẹ̀yin lẹ tẹ ikú fánilé aládó, ẹ̀yin lẹ tí àrùn ní fánilé òde kíjà, ẹni ilé tẹ bá ti wà, ẹni ikú ò gbọ́dọ̀ yábẹ̀, ẹni àrùn gbọ́dọ̀ yábẹ̀, ẹni òkú gbọ́dọ̀ yábẹ̀, ẹni èsì ò gbọ́dọ̀ yábẹ̀, ẹni àìrúnà ìlú ẹni kò gbọ́dọ̀ yábẹ̀. Níjọ́ náà ni òtún abéjì mẹ́fún lọ́wọ́ ọ̀tún, ó ń mọ́sùn lọ́wọ́ òsì, ayé tí ń bẹ láká abéjì ó, gbogbo èèyàn tó bá bá mi wọ ẹlẹ́rìí ìpín, ajé kò yẹ wá kọ́ wá jẹ fún lọ́dọ̀ tiwọn. Àlàáfíà lóde gòsùn, gbogbo èèyàn tó bá bá mi wọ ẹlẹ́rìí ìpín, àlàáfíà kó filé wọn ṣe gbé ọmọ tuntun tó bẹ lóko ọ̀run kó yẹ wá kọ́ wá jẹ̀jẹ̀ lọ́dọ̀ títí wọn. Ilé yóò kíkà ń bọ́ lóko pòròpòrò, ilé yóò kíkà ń bọ́ lóko òtún àmì ìfá kó tó rí gbogbo àwọn èèyàn mi àwọn olólùfẹ́ wa olólùfẹ́ ẹ̀ṣọ́ ìyá Fáníkẹ́ kó tó rí mọ́lẹ̀ fún wọn tó bá tó yẹ wọn sílẹ̀ mọ́jẹ̀ kẹ́nikẹ́ni ó lè gbà lọ́wọ́ wọn ẹ̀ẹ́dẹ̀ ẹ̀kọ́ gíròkè dúá fún Ògúnmọ́lá ilé bẹ́ẹ̀ ni èmi ni dúá fún Ògúnmọ́lá ilé tí ogbó ọmọ pílé rẹ̀ ṣe bùgbé tí ọkàn bá yọ abọ́nà wá dẹ́rẹ́ èyí tí ìfàlẹ́jọ́ rìn dẹ́rẹ́ tí ọkàn bá yọ abọ́nà wá dẹ́rẹ́ èyí tí ìfàlẹ́jọ́ rìn dẹ́rẹ́ ilé kún kẹ́kẹ́ léwúrẹ́ dún dẹ́rẹ́ èyí tí ìfàlẹ́jọ́ rìn dẹ́rẹ́ bàbá gbomi sórí abọ́nà abẹ́sẹ̀ wá dẹ́rẹ́ èyí tí ìfàlẹ́jọ́ rìn ẹni bá dá ògùn dá ọlọ́lá ire gbogbo kàìsàmọ́ wáwáwá o ire gbogbo nínú rìn ní mo kánjó ọ̀nà nínú rìn ní mo kán ayọ̀ mo pàṣẹ alájẹmọ́dún ti kórí sàkàsìkí bá fojú òrí eléyìí tíṣà rẹ̀ mọ́ bàdó gbogbo ẹ̀yin olólùfẹ́ mi olólùfẹ́ ìyá Fáníkẹ́ gbogbo ẹ̀yin tẹ̀ ń wọlé rí ìpè àtẹ̀yin tẹ̀ tún máa bá mi wọṣẹ́ mi àtẹ̀yin tẹ̀ tí ẹ̀ ráyè náà láti wò ó ire lẹ́ẹ̀mọ́ kò ire lẹ́ẹ̀mọ́ ìwé kẹ́ńtẹ́ lóde ire níjẹ́ òyire tó bá ń gúnni lọ́wọ́ ire níjẹ́ òyire tó bá ń gúnni lẹ́sẹ̀ ire níjẹ́ òyire tó bá ń dábọ̀ nípò ọmọ níjẹ́ òwò ọmọ ọ̀rọ̀ gbogbo ọ̀sẹ̀ ẹ̀rí gbálẹ̀ ọ̀rọ̀ wọ́jà sí ìyá Fáníkẹ́ mú àpèsè yín o nítorí pé téèyàn bá pọ́nyàn lé ó dáa kéèyàn pọ́n ènìyàn náà lé aṣọ ìyára yóò ní fàyà àṣẹ ẹ̀yin náà jẹ́ bẹ́ẹ̀ èèyàn dáadáa ní àṣẹ gbogbo àtàyè bá ń jáde téèyàn bá ń jẹyàn tí ibi tí àwọn ẹgbẹ́ bá ti ń ná owó ẹ̀ nínú ojú mi bẹ̀. àṣẹ àlàáfíà ló gbọ́rọ̀ gbogbo ìgbàlẹ́ lò láyé ayé ò ní tọrọ àlàáfíà fún yín. àṣẹ wọn ní dáwó fún yín kẹfì jẹun wọn ní tọrọ owó fún yín ẹni tí sàgbẹ̀yìn lé ẹni gbogbo ìgbẹ́ ẹran ẹni wà tí sàgbẹ̀yìn aṣọ gbogbo ẹ̀yin tẹ́ bá ẹsẹ̀ ń jọ ìṣó yìí ẹjọ́ lọ bá mi wọ ẹlẹ́rìí pín. bẹ́ẹ̀ ni o ẹlẹ́rìí pín ẹ lọ bẹ̀. kí ni ìpín ti ṣe gangan tí wọ́n ń jà pé ti ṣe ẹníyàn ni tó ń jà pé ẹníyàn ṣé torí ìyàwó tó fẹ́ ni ò jẹ́ kí ìpín rẹ kó wá sí ìmúṣẹ ṣé torí bàbá ẹ ṣé torí àwọn ìyá ẹ wo jẹ́ kí n sọ ọkàn fẹ́ jẹ́ kí n gbé ẹ débi rẹ̀ lálẹ́ yìí ẹnu ṣe méjì ẹnu èèyàn tó o bá lówó lọ́wọ́ wọ́n á lo ṣògùn owó ni. bẹ́ẹ̀ni. tó o bá tún wá tálíkà tó ṣiṣẹ́ wọ́n á níyà ń jẹ. bẹ́ẹ̀ni wọ́n á lò ṣá ògbé ẹ. wọ́n á lò ṣá tó ń ṣe ògbé ẹ èwo wá ló fẹ́ ṣe méjèèjì ó bẹ́tà káyé ẹ dáa káyé máa sọ nǹkan tí ò dá ń pa rẹ. bẹ́ẹ̀ni o. kó o wúlò fún ara ẹ. and that is what Aliyazan tó padà yípo àmọ́ orúkọ Ifá tó máa padà jẹ́. bẹ́ẹ̀ni. ní tí Azan tó ṣe nìyẹn pé bàbá mi ìyá mi ìṣẹ̀ṣe ni mo fẹ́ máa ṣe ìwọ náà máa ń yàrá ẹ níyàn irúmọlẹ̀ ti kì ẹ́ jẹ́ pé yẹn bọ̀dé kankan ni mo fẹ́ ká emanate lára Aliyazan nígbà tí Azan tó jẹ́ pé irúmọlẹ̀ Azan yóò wá láti wá jẹ́ spiritual Zula and that is what ọ̀pọ̀lọpọ̀ èèyàn ṣe báyìí tí ò jẹ́ ká mọ ta ni wọ́n pè ta ni wọn ò pè ẹ̀ pé kí Azan kó tó fún Yahusa kó tó fún wọn ní 150,000 ó gbọ́dọ̀ jẹni tó níṣẹ́ lọ́wọ́ ẹ̀yin náà bọ̀ wá sínú ṣẹ̀ṣe ẹ̀yin náà níṣẹ́ lọ́wọ́ ẹ wá darapọ̀ mọ́ ṣẹ̀ṣe ìyẹn ló jẹ́ ká ẹ lè lówó yín láti lè fi develop ṣẹ̀ṣe ṣùgbọ́n tó wá sínú ṣẹ̀ṣe tó fi kóhun ò níṣẹ́ lọ́wọ́ ọ̀nà dímọ̀ òun tó wá sínú ṣẹ̀ṣe òun náà máa sọ ara ẹ̀ di ìyá lóṣà gbàǹjo ó máa sọ ara ẹ̀ di babaláwo ọ̀sán àwọn fake babaláwo ó máa di fake
wọn ní jẹ́ tí ẹni wọn ní jẹ́ lẹ̀jíkáwó tẹ́ bá bẹ́ẹ̀ni wo irú àlìásá nìyẹn ó ti níṣẹ́ lọ́wọ́ ó kàn fẹ́ sí ẹ̀fẹ́ ni ìdí nìyẹn tó fi lè mú owó lágbo ẹ̀ kó kówó fún ìyá lórí ìyá lóòsà yẹn so fún díẹ̀ yìí bẹ́ẹ̀ni ẹ jẹ́ káwa náà kẹ́kọ̀ọ́ ká dẹ̀ try láti náwó wá sí díẹ̀ sìn irú mọ́ ni wọ́n gbé bẹ́ẹ̀ni wá òòsà àṣẹ jíjí kankan ò sí o èèyàn jigijigi ló wà tá a bá bẹ́ẹ̀ni kọ̀ láti tún òrìṣà wa ṣe òòsà wa máa wò ní torí pé bẹ́ẹ̀ni ọ̀rọ̀ ìpínlẹ̀ wa bàbá kírun ní kírun kò dín ọlá ọlọ́run kù tá a bá kírun ní kírun náà kò dín ọlá ọlọ́run kù tí wọ́n kan bá kọ̀ tó bá lò tọ́jú òrìṣà rẹ àwọn ẹlòmíà tọ́jú ẹ̀ fún díẹ̀ yìí ìyá bá ní kẹ́kọ̀ọ́ dúpẹ́ lọ́wọ́ yìí o mo dúpẹ́ gidigidi ẹ̀mí yóò gùn o fífá ní àwọn àṣẹ ẹgbẹ́ o mi àbákí àṣẹ o àwọn èèyàn ní àbáyọ̀ àṣẹ adébáfọ̀ o ọ̀mìnà ìjọ tí wọ́n pe abalọ́run àjọyún wọ́n pe abalọ́run àrìmọ́bọ̀ ọ̀mìnà ní àfáníkẹ́ òní bá wọn jẹ́ pé ọlọ́run lójijì àṣẹ o ọ̀mìnà ní tó bá dọjọ́ kú ìyàfáníkẹ́ ọ̀mìnà ní òun ó ti di wọn sẹ́yìn oyin tó gbé bá àṣẹ dòdò ní àtìdí oyin àṣẹ tábùkù bá dòdò ní àtìdí ọ̀mìnà ní ọ̀wọ́ ní tọ̀wọ̀ ó lẹ́nìkan kì í fi gé ọwọ́ dáná ọ̀mìnà ní tí gbogbo kú bá ń pa gbogbo àwọn èèyàn tí kú bá ń pa léweléwe tó bá ń pàgbà tó bá ń pọ̀rọ̀ tó bá ń pọmọdé ìfẹ́yìn tó bá dọ́dọ̀ ìyàfáníkẹ́ tó dọ́dọ̀ mi fásòtọ́ àti gbogbo ẹ̀yin èèyàn tẹ́ wẹlẹ́ rí ìpè pátápátá àti gbogbo ẹ̀yin èèyàn tẹ́ wà lórí ṣó yìí tẹ́ ẹ jẹ́ fún àtẹ̀yìntẹ́ tún máa wò ó lẹ́yìn àtẹ̀yìn ilé tẹ́ tún máa wo mọ́ ọba máa ń bọ̀ lójú ọ̀nà àti gbogbo ẹ̀yin tẹ́ tún máa wò pátápátá ọ̀hún náà ní tó bá dọjọ́ ọkù yín ọ̀hún náà ló wò ó ti dì í sẹ́yìn oyin tí ewúrẹ́ bá dókòó ní àtìdí oyin tí ewúrẹ́ bá jókòó títí ó ní adóòmù sí ó ní ọ̀wọ̀ ní ọ̀wọ̀ òrẹ́ òwò meku àwọn òtí ìjà táwọn òkú ọ̀meku òrẹ́ òwò meku òrẹ́ òwò mẹyẹ àwọn òtí ìdàgbà táàkú ọmọ ẹyẹ òrẹ́ òwò mẹyẹ mo dúpẹ́ inú mi dùn ayọ̀ mi kún bàbá rẹ tó ní béèrè kan bí wá. èmi ò rí kọ́mẹ̀ntì o tẹ́yìn bá rí wọ́n bá ní béèrè ẹ jẹ́ ká fi ìṣẹ́jú díẹ̀ dáhùn béèrè ká tó máa lọ mi ò mọ wáyé tẹ́mi ò fi rí kọ́mẹ̀ntì. mo ń kí ẹlẹ́rìí ìpín actor kájí kùtùkùtù kámútì ìpín kò pín tó àfọlọ́mọ ajíbáyé pàdé lọ́la àṣẹ o mo dúpẹ́ o mo dúpẹ́ o mo dúpẹ́ o. bàbá mi Felix ẹ káàbọ̀ sáwọn ẹ ṣé o àwọn bàbá mi nù o. ẹ jẹ́ bá mi ṣe lẹ́rìí fíìmù yẹn bí fíìmù yẹn ṣe dùn tó táwọn yẹn ṣe ń pariwo pé fíìmù yẹn dùn tó mi ì tí ì fílẹ̀ lára mi. ẹ má wọrí ẹ̀yin ẹ máa fìdí ẹ ti ẹ̀yin ti gbé wá síbí ìyá Yorùbá wù yìí ti lọ́rùn máa bá yín ṣe ẹ̀yin gan ẹ máa fìdí àti ẹni ẹ má wọrí ẹ máa fìdí ẹ gangan ẹ ṣe gbé wá síta ni gbogbo eléyìí tá à ń ṣe tẹ́lẹ̀ introduction ni ẹ ti rí pé weekend la wà àwọn èèyàn máa wò ní Friday Saturday Sunday tó ti yé yín so ẹ má wọrí ẹlẹ́rìí ìpín ó máa go viral láṣẹ fáláṣẹ lójúmọ́ rẹ̀. ìyá Fáníkẹ́ ṣé ìwúlẹ̀ láì nínú ẹlẹ́rìí ìpín sí ìwòlẹ̀ láìkì jùlọ ẹlẹ́rìí ìpín tó jẹ yín jù. ṣẹ́rí mi ti ẹ̀ lè sọ pé scene báyìí because gbogbo scene tó wà nínú ẹlẹ́rìí ìpín pátá òun ló catch attention mi. tẹ́wọ́ sọ pé fíìmù scene kan báyìí ló wà tí mi fi bẹ́ẹ̀ láìkì àbí kan ló wà tí mo láìkì jù mo parọ́ fún yín ni. gbogbo scene yẹn pátá ṣé comedy aspect of it ni ṣé ibi tí àwọn dókítà ti ń advice àwọn patient ẹ pé ìyẹn lọ fẹsẹ̀ lè tọ́ ẹ lọ ló ti Yorùbá kan fáwọn dókítà tó dán jásì wọ́n mọ̀ pé àwọn èèyàn dúdú làwọn ò lè depend lórí tòyìnbó 100% bó dẹ̀ ṣe ń ṣẹlẹ̀ ní real life nìyẹn àní jẹ́ káwọn èèyàn lọ wò ó wọ́n máa enjoy iye mo fún wọn 100% guarantee ẹni tó bá lọ tó bá wò ó tí ò bá enjoy ẹ ti mọ̀ pé àwọn ọ̀tá Yorùbá nìyẹn ẹ ti mọ̀ pé àwọn ọmọ Mali tí wọ́n fẹ́ kí Yorùbá gbòòrò àwọn lọ́mọ wò tó máa sọ pé àwọn enjoy ọmọ Yorùbá ọmọ alálẹ̀ àwọn ọmọ káàárọ̀ oòjíire tí Yorùbá ẹwọ bàbá Jacob wọ́n ní bàbá ẹ̀ ní Christian lòun ó ní ṣùgbọ́n òun ò ń fi ìṣẹ̀ṣe ṣe òun ibikíbi tó bá ti sọ̀rọ̀ ṣẹ̀ṣe òun máa ń rẹ̀ tó ẹ ti mọ̀ pé ọmọ irúnmọlẹ̀ nìyẹn ẹ ti mọ̀ pé ẹ̀jẹ̀ irúnmọlẹ̀ ló ń rọ̀mù nínú blood wọn so ẹ̀yin èèyàn ẹ bá wa ṣí ètò yìí kó go viral káwọn èèyàn lọ wò ó lẹ́rìí ìpín tó bá ti ṣe tó bàbá Fáṣọ̀tọ̀ ẹ DM ya Yorùbá wò kọ́sọ̀ bàtẹ́ máa wá sí orí ọ̀dọ̀ wọn tẹ́ ti máa wá polówó bẹ̀. màá DM wọn màá DM wọn
DM wọn inú mi dùn. àwọn abiyamọ nu àwọn abiyamọ gidi o kò ṣe àwọn abiyamọ ẹnu o kọ̀ǹfàmù ni mò ń sọ fún yín o àwọn ìyá tó jẹ́ wípé tó bá rí ọmọ kan tí ayé ẹ̀ ti bàjẹ́ tó máa fowó ara wọn gbé sókè báyìí táyé ẹ̀ dẹ̀ tó máa nítumọ̀ so irú àwọn ìyá mi ló yẹ kẹ́ mọ́ dì mọ́ o so ẹ lọ dì mọ́ wọn o mo ti fún yín ní expo màmá Yorùbá wuyì àbí. ìyá Yorùbá wuyì ni o pé méjì lórí Facebook Prince o. Abiodun Aladesunloye ó ní we need to give the writer award of the year. Màá gbà ó. ṣé ti rí báyìí àwọn ní writer o babaláwo ni wọn àwọn ní writer àwọn ní producer àwọn lọ́ní o àwọn ní owner gbogbo ẹ̀ àwọn ní o ṣé ti rí pẹ́ tí ń gbà wọ́n ìjọba. also share to Yeye Dara Kowe TV ọmọ òrìṣà ẹjọ́ ẹ bá mi share rẹ jọ ẹ ràn mí lọ́wọ́. ẹ bá wa jù sínú DM gbogbo wọn. ẹ bá mi share sí ẹ bá wa jù sínú DM wọn. ẹjọ́ I can't do it alone mi lè dá sí o we don't watch it the film it make sense okay ẹ ṣe Ọlámilékan Adétọ̀nà we don't watch it ẹ ṣe tẹ́ ti wò ó. ẹ jọ ẹ bá wa share show yìí náà bẹ́ẹ̀ ṣe ẹ̀yin tẹ́ ti wò bẹ́ẹ̀ ṣe ń wò yẹn ẹ bá wa share so that àwọn míì náà máa gbọ́ bẹ́ẹ̀ ṣe ń testify sí báyìí àwọn náà máa dẹ̀ lè wò. ọmọ òrìṣà ìjẹ bá mi share rẹ ẹ bá mi share sí TV tẹsán yẹn mi lè dá sí o I can't do it alone ẹjọ́. ẹnìkan ò lè dá ṣe àjágbọ́wọ́ ọwọ́ àbíwá lọ́yẹ̀ ń tọ́ òun ló ń gbẹ́rù dórí ọwọ́ kan ò gbẹ́rù dórí so òun náà lélẹ́yìí tá à ń ṣe ń bì báyìí àdèmádébẹ̀ lágbára Ọlọ́run tẹ bá ń gbọ́ take it back àsìkò take it back la wà yìí àsìkò tá a fẹ́ gba nǹkan ní wa padà gbogbo nǹkan tó ti bàjẹ́ àsìkò tá a máa tún ṣe padà òun la wà gbogbo àwọn òyìnbó ló ń kọjá ló ń wò mí nu mọ́tò ọ̀rọ̀ èmi ò dẹ̀ róyìnbó bí mo ṣe wà yìí tí tèmi ló jẹ mí lógún because ìlú tí wọ́n dá làwa la fẹ́ wá sí ìbàyẹ̀ láti wá ṣiṣẹ́ tó bá jẹ́ pé ìlú tí wọn ò dá bí ìlú tiwa àwa náà ní là ń bọ̀ so ẹ jọ̀ọ́ ẹ lọ bá wa wo ẹlẹ́rìí ìpín kí káwọn èèyàn kan bẹ̀rẹ̀ sí ní think well positively about our culture our tradition our own ẹ̀sìn tiwa káwọn pé òkè àwọn ẹ̀sìn àjòjì wọn gbé wá fún wa ni kì í ṣe tiwa kì í ṣe ẹ̀sìn àbáláyé tiwa kì í ṣe ìlú tiwa so ẹ ṣé o ẹ bá wo ẹlẹ́rìí pín o gbogbo ẹ̀yin tẹ́ ń wò ó ibi tẹ́ ti ń mówó tẹ́ ti ń ra dátà láṣẹ Ifá láṣẹ Olódùmarè àpò yín ò ní gbẹ o ẹ á máa pọ̀ sí ni o gbogbo àdáwọ́lé yín báyìí á máa yọrí sí rere ni o bí ó ṣe máa rí nìyẹn o láṣẹ Ifá láṣẹ Olódùmarè tó ẹ ṣeun o. Bàbá Fáṣọ̀tọ̀ ṣe tún ní nǹkan kan tẹ́ tún fẹ́ sọ fáwọn èèyàn wa. Kò sí nǹkan tó ju pé ẹlẹ́rìí pín ẹ̀kan lọ wò. Ẹ ṣé àdúpẹ́ ẹ ṣé o ẹ̀yin bàbá mi ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi tẹ́ fún mi nísà ẹ̀yin ìyá mi tẹ́ fún mi nísà ẹ ṣé o inú mi dùn o àdúpẹ́ lọ́wọ́ Olódùmarè o wọ́n bá wa fi Tani Ọlọ́run lẹ̀ pé Tani Ọlọ́run ti jáde láyọ̀ àtàlàáfíà o Elédùmarè ṣé o ẹ lọ fi ẹlẹ́rìí ìpè ẹ lọ fi jubiléètì o ẹ lọ fi ẹlẹ́rìí pé ẹ lọ fi celebrate o over the weekend o ẹ ṣé o àdúpẹ́ o ẹ̀yin lá máa bá àwa láàmú wá o tó ire o ẹ ṣé o ó dàbọ̀ ó tún di ìgbà kan náà o.